Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV lórí ọ̀rọ̀ Alhaji Saheed Balogun àti Fathia Williams Balogun. Ó ní Mashola Gist TV mú wá. Ẹ̀yin èèyàn ilé, ẹ̀yin náà mọ̀ pé recently ni Fathia Balogun ni wọ́n ṣe burial bàbá wọn tí wọ́n dẹ̀ ṣe party ní few days ago. A ní kí a wá torchlight sí nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn lé, wọ́n ti padà gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. Ẹ̀yin náà mọ̀ pé ọmọ méjì ni Fathia Balogun ni wọ́n bí fún Alhaji Saheed Balogun. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ìfẹ́ wà láàrin wọn. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé wọ́n padà. Gbogbo àwọn pictures tẹ̀ ń wò yìí ni kìíní burial èyí tí wọ́n ṣe fún bàbá wọn, party tí wọ́n lọ. A rí oríṣiríṣi àwọn actress àti àwọn actor ní ibẹ̀. Ibẹ̀ kún. Mo wo fídíò yẹn, mo fẹ́ wò tó 20 times ẹ̀yin ará ilé. A rí Alhaji Olúọmọ níbẹ̀. A rí Lizzy Anjorin àtọkọ wọ́n wà níbẹ̀. Níkẹ́pẹ́là àti bàbá Ìjẹ̀bú, wọ́n ní Madam Kofo àwọn ni wọ́n host show yẹn ní ọjọ́ yẹn. Ẹ̀mẹ̀ pé àwọn ọmọ iṣẹ́ yẹn ṣe dáadáa. Lẹ́yìn yẹn, a rí Alhaji Adikas àti Mercy Aigbe. Inú mi dùn láti rí wọn. Love actress yẹn èèyàn lé. Bímbọ́ ṣe wà níbẹ̀. Fẹ́mi Adébáyọ̀ wà níbẹ̀. Madam Péjú Ògúnmọ́lá wà níbẹ̀. Èyí tó tún wá surprise mi jù, a rí àǹtí wa Folúkẹ́ Dáramọ́lá, Fẹ́mi Adébáyọ̀, àwọn náà lọ. Màmá wa Lánre Hassan, mi kì í ever rí wọn ní Paris, but wọ́n wà níbẹ̀. Mo wà shocked nígbà tí mo rí wọn. Dẹ̀ wọ́n wá jókòó ti bàbá wa Bello, Jídé Babs àti Yínká Quadri àti Anta Ọláníyan. Àwọn ò tiẹ̀ ń lọ Paris rárá. A rí wọn bẹ̀. I was shocked nígbà tí mo rí gbogbo wọn délé òdùlé tí gbogbo wọn jókòó. Bí ìmọ̀ ṣìgàn wọn kì í lọ Paris, ẹ̀kọ̀ọ̀kan náà máa ń yọjú sí Paris. Àwọn náà wà níbẹ̀. Paris yẹn kún ni. Láti ẹnu báyìí désàlẹ̀ ni Paris yẹn fi kún. Bí ìgbà tó yẹ pé gbogbo àwọn actress àti actor tí wọ́n ń jáde gbogbo wọn wá síbẹ̀ láti ṣe reconciliation. Bó ṣe rí nìyẹn. Pasuma ló play níbẹ̀. Ó dùn, ó lárinrin. Gbogbo wọn lọ yí Fathia Balogun ká tí wọ́n dúró tì wọ́n. Ẹ̀yin náà dẹ̀ rí bí Alhaji Saheed Balogun tán ṣe ń lọ tó ń bọ̀. Gbogbo àwọn ènìyàn tó wà níbẹ̀ náà make sure pé wọ́n jẹun. Tí wọ́n dẹ̀ tí party yẹn dẹ̀ wà so organized. Kò sí pé èèyàn kan ò jẹun. Gbogbo tébù wọn ló kún 40. Kí ló dé tí mo fi mú gist wá? Ó ní wípé mo rí ìfẹ́ láàrin Alhaji Balogun, Saheed Balogun àti Fathia Balogun. Nǹkan tí ó dẹ̀ fi kọ́ wa ní ọgbọ́n ó ní wípé kò dá kí obìnrin àti ọkùnrin kán máa jà. Kí wọ́n wá da àwọn ọmọ, kán wá dá wọn sí inú ìdánwò. A tún rí Madam Ayọ̀ní gan bẹ̀. Kán wá dá wọn sí inú ìdánwò kó jẹ́ pé nítorí pé selfishness tiwọn ò ní wọ́n fi pínyà. Ṣùgbọ́n mo mọ̀ pé ìgbésẹ̀ tí wọ́n gbé ìgbésẹ̀ tó dáa ni. Nítorí wípé nítorí ọ̀rọ̀ ọmọ òun ni mo feel pé wọ́n fi padà. Lóòótọ́ àwọn ọmọ wọn ti dàgbà o. Torí a rí pé àwọn ọmọ yìí ti dàgbà. Ṣùgbọ́n nǹkan tí ó dùn mọ́ mi jù gan ni ìfẹ́ èyí tó yẹ pé wọ́n jọ fi gbé ọ̀rọ̀ yìí, wọ́n fi gbé kalẹ̀ fún àwọn èèyàn. Gbogbo àwọn tó yẹ pé wọ́n ti tẹnu bọ̀rọ̀ wọn, wọ́n pa wọ́n lẹ́nu mọ́. Ẹ̀yin èèyàn lé, wọ́n pa wọ́n lẹ́nu mọ́, wọn ò rí nǹkan kan sọ mọ́. Bí ẹ ṣe wá padà yìí, èṣù àti ẹ̀ṣẹ̀ kò ní tú yín ká. Gbogbo nǹkan tí wọ́n dẹ̀ ṣe ní
èèyàn lórí, ó dẹ̀ mú ìdùnnú àti ayọ̀ padà sáàrin èèyàn wọn. lè inú mi dùn sí Alhaji Saheed Balogun àti Fathia Balogun nítorí pé wọ́n padà. Èmi ò láìkí kí ọkùnrin àti obìnrin kan máa jà, nǹkan tí ò dáa ni. Ẹ̀yin náà wá wo gbogbo àwọn tó ti ń jà tẹ́lẹ̀, Ìyábọ̀ Òjó ó wá, but every one of them they are there to support Fathia Balogun. Ó yẹ wọ́n, ó dùn ó lárinrin. Ẹ̀yin bàbá dà o, Ọlọ́run á jẹ́ kí ọjọ́ jìnnà síra wọn. Ọmọ rere á gbẹ̀yìn gbogbo wa o. A mú ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV. God bless you all.